Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Baba
Ìbá akọrin lóde òní o, bí tó máa ṣeré èmi àjùbá gbogbo akọrin. Ìbá akọrin lóde òní lóde òní o. Ìbá akọrin lóde òní o, bí tó máa ṣeré èmi àjùbá gbogbo akọrin. Ìbá akọrin lóde òní lóde òní o. Báwo kọ́ bá fẹsẹ̀ kalẹ̀, akọrin kọrin o. Ìbá akọrin lóde òní o. Báwo kọ́ bá fẹsẹ̀ kalẹ̀, akọrin kọrin o. Ìbá akọrin lóde òní o. Ìbá wá ṣe ìyàjúbà gbogbo akọrin. Ìbá akọrin lóde òní o. Ìbá má ṣe àlàó àjúbà gbogbo akọrin o. Ìbá akọrin lóde òní o. Ìbára fi bẹ́ẹ̀ bàbá Diana lókì o. Ọmọdé kúlẹ̀ bàbá bẹ́ẹ̀ adé kúlẹ̀ àyàwó lókì lókì o. Ìbádé mọ́lá àlàó mi bẹ́ẹ̀ lókì o. Ọmọdé kúlẹ̀ bàbá bẹ́ẹ̀ adé kúlẹ̀ àyàwó lókì lókì o.
àròkọ bá fẹsẹ̀ rẹ̀ àbọ̀rọ̀ kárin ìgbà kárin lọ́dọ̀ òde ooo. Àròkọ bá fẹsẹ̀ rẹ̀ àbọ̀rọ̀ kárin ìgbà kárin lọ́dọ̀ òde ooo. Sọ́ni àlàó tó tún dé bí mo ṣe ń dé. Mo bàbá dé sí wọn lọ́rùn náà ooo. Sọ́ni àlàó tó tún dé bí mo ṣe ń dé. Mo bàbá dé sí wọn lọ́rùn náà ooo. Àròkọ sálẹ̀ lédè ìgbàdé wálé olókùnrin lóòlò bàbá àdìsá. Àwọn òbí lọ sí ìyàlórí ó ṣe bí ẹyẹ kú onígbà ẹ̀ kú aláàrú ìjàre ní ìṣe nínú akọrin. Ayé bá ti rí mi ìsúlẹ̀ ní àtẹ̀rẹ̀ tí gbẹ̀lẹ̀ jẹ́ wọ́n ti mọ̀ orin ìtòrí orin tó dùn lọ́mọ ọkọ̀ tó ti ara yé. Nítorí pé àwọn alọ́lọ́run rán àwọn àjẹlẹ̀. Lójúdé. Àwọn òṣèré àgbàgbà sí ò lápá. Lọ́mọdé òkò àtijọ́ abẹ́ báyìí kò ní ní lára àgbà o. Ìkọ́ra sí bàbá ẹ̀dọ́jọ́ ní kọ̀tẹ́nà mi wà sí mi àìkí wà sí ìwò ṣe. Síkírù lẹ́ẹ̀mọ̀ mo ṣe mo dúpẹ́. Mo ṣe mo dúpẹ́. Ọ̀gá ọlọ́pàá tó ń pọ̀ fújì ó ní fẹ́ sí ẹ máa gbogbo Lagos State. Lórí ṣòro nìyẹn. Lẹ́tọ̀ fata yìí ní akọ́là tó wọlé lórí fata yìí tó jẹ́ tẹ́. Gbogbo apáta alákọ̀ọ́lá ṣàníwá o. Àwọn kakọ́là yìí tó ti dáná wà wá ò ní bàjẹ́ sílẹ̀ mọ́ náà ní. Ó kí MC yóò alágídá fi pẹ̀lú òṣèlú dúpẹ́. MC lẹ́tà fi òṣè. Àjọyọ̀ àdín láti ilẹ̀ ní ẹtújọ wà pọ̀ ní. Bébàdàn ọ̀la wa náà látújọ máa wà àgbà ìlú. Olórí ni ẹ̀ka. Skiba fún ìlú akọlọ fọwọ́ lórí àdìsá. Alákọ̀ọ́lá lórí wa Skiba alákọ̀ọ́lá lórí wa. Àwọn ẹgbẹ́ olórí wọn kí ẹ o Aláàfin Àgbàdo. Ràìdé bẹ́ẹ̀ máa wọlé ọ̀sà sí ọ̀. Ṣọ́pọ̀ ìdòwò mi là ìdè o. Àlọ́wà ní mọ̀mọ́. Àlọ́wà ní mọ̀mọ́ o. Ṣùgbọ́n wà ló wà. Àlọ́wà. Ní mọ̀mọ́. Ní mọ̀mọ́. Ṣùgbọ́n wà ló wà. Ìgbà ọ̀dọ̀ ìdó òde olórí. Obìnrin ní pọ́ìpọ̀ àgbàgbàjẹ́ náà fún ní òmìnira mi. Àsìtì tírì ẹgbẹ́ bẹ̀rẹ̀ gọ̀ọ̀gù à. Ṣé kẹta tẹ́lẹ̀ ẹ̀ tó kí wọ́n? Ṣé kẹta tó bẹ́ẹ̀ tó bí precious?
díẹ̀ pẹ̀lú ṣe pẹ̀sùtì pẹ̀sùtì mo kí ẹ sílẹ̀ báwo lè máa bá ro ẹ̀jẹ̀ aláwọ̀ bá ní ibà pẹ̀lú ṣe pẹ̀sù 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 tí o ṣe mọ̀ pẹ̀sù lórí ní fújì máa ní ìbárẹ̀ o aláwọ̀ orí náà máa ń